kí ló porúkọ àwọn méjì yẹn. Testy ni àkọ́kọ́ àbí ìyẹn ni 9 testimony 9 àbí èkejì ńkọ́. no promise ni 9. promise ni àkọ́bí ìyẹn ni 9 testimony ìyẹn ni èkejì ìyẹn ni ọmọ ọdún 7 àwọn méjì sì ló pa oní bàbá wọn ò ṣẹ̀ ìyá wọn náà ò ṣẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ́ ni o. ṣé o fẹ́ fi wọ́n ṣe nǹkan kan ni. mi ò bí wọ́n ṣe nǹkan. àbò ní nǹkan tó fẹ́ torí nǹkan ọmọkùnrin wọn tó fa ń kọ́ wọn ló gé òkú wọn méjèèjì bó ló kó o sí. ọ́fíìsà mi ì lè parọ́ fún yín mo fa gbogbo ọ̀ lè tètè kú ni mo ò kó lọ. òkè ṣé okó wọn ẹ̀ ló kọ́kọ́ fa. pé òfà ń ṣe oníbíàjà ló lójú. ó dé olú kọ́ lè tètè kú ni. ìjà ló máa jẹ́ ń bẹ̀ ẹ̀ wo ìṣúrú. ṣé o fa okó wọn kúrò. nǹkan tó yẹ pé mo kàn gbé okó yẹn ìgbà tí ẹni àti ọ́fíìsà débẹ̀ lánàá mo fi àdàgbẹ́ bẹ̀ bóyá mo máa rí mi ò lórúkọ Ọlọ́run. ẹ̀rí okó méjèèjì. mi ò ṣògùn owó mi ò ní babaláwo kankan. but àwọn mélòó ni àbúrò àwọn mélòó ló bí báwọn méjì náà ni. ọmọ méjì náà ni. àwọn méjì ló ti pa yẹn. bẹ́ẹ̀. kò dẹ̀ sí kankan tí àbúrò yẹn ṣe fún ẹ. kò ṣe kankan fún mi. school ọmọ yẹn lọ school àbí. bẹ́ẹ̀ ni ó lọ sí school. wọ́n lọ sí school ok iná wọ́n wà nínú ọlọ́dẹ báyìí ní tó fi ráàyè láti lọ kó wọn nìyẹn. ẹni ṣe bẹ́ẹ̀ ni. ó ní pé ó sọ nǹkan lẹ́ẹ̀kan pé ó fa okó wọn kán lè tètè kú ni ṣé okó ló kọ́kọ́ fà ni àbí ìgbà tó ṣá wọn pa tán ló tó wá yọ okó wọn. ìgbà tá a ń bá wọn òun ni àdá gé okó ní pé mo méjì mọ́lẹ̀ ní àdúgbò. mo ń padà ṣá wọn ní ìwé ìgbé bóyá mo ń sọ. ìgbà tó ń ṣá wọn yẹn ṣá wọn yẹn ò ké nu wọn kí wọn pariwo. ọdún yẹn pé inú igbó níbẹ̀. wọ́n ké. wọ́n pariwo bẹ́ẹ̀ ti gbà tí mo ti padà ṣáàkì ní mo fẹ́ ṣe dáa tí màá fi ṣáà bẹ́ẹ̀ mẹ́ta wọn ò kè mọ́ iṣu ní. ìgbà tó bá ṣá wọn ní ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta wọn ò ké mọ́. ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta níbi tí arákùnrin kan tó kọ rẹ̀ ń jẹ́ Taiwo kí ló pé kọ ẹ̀. Taiwo Agbaje tó lọ kó àwọn ọmọ àbúrò ẹ̀ ní ilé tó kó wọn lọ sínú igbó kan ní ọ̀nà maitis ní ìlú Abẹ́òkúta ń bí tí ó sì mú àwọn èyí tó ṣá wọn yánnayànna títí tí ẹ̀mí fi bọ́ lára wọn tó sì tún mú nǹkan ọmọkùnrin wọn méjèèjì tó sì tún yọ tó gé e tọ́ ó pòun rì mọ́lẹ̀ ni o ṣùgbọ́n gbogbo ìgbìyànjú láti recover láti wá nǹkan ọmọkùnrin àwọn méjèèjì a ò rí ó ń pé bóyá nǹkan ló jẹ́ bóyá kìíní kan ló jẹ́ tọ́ bóyá tí àwọn agbófinró bá túbọ̀ mú un dáadáa yóò jẹ́wọ́ ibi tó kó nǹkan ọmọkùnrin àwọn ọmọ méjèèjì ibi tó kó o sí torí nínú ọ̀rọ̀ ẹ̀ ó ń pé òun gé okó wọn méjèèjì tó kán lè tètè kú ni ó sì tún sọ pé òun ti ṣá wọn pa tẹ́lẹ̀ rẹ́dì ìgbà tó ń ṣá wọn gan àwọn méjì ń ké ṣùgbọ́n ìgbà tí àdá bà wọn dáadáa tó ń kú wọn wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ò lè ké mọ́ kí ló fẹ́ kí ìjọba ṣe fún ìyàtọ̀ gbogbo ọmọ Nàìjíríà kí nìkan tó fẹ́ lọ́tọ̀ gbogbo Nàìjíríà. ṣé tábìlì bá ṣe ọkọ̀ ṣe fún mi. àbúrò ẹ̀kọ́ kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba. látọ̀dọ̀ ìjọba yẹn. kí ló fẹ́. mi lè sọ pé nǹkan báyìí ní ìjọba ṣe mi lè sọ pé nǹkan báyìí ní ìjọba ṣe fún mi ohun tí fámìlì bá ti ní fún ìjọba ṣe. kí lorúkọ ẹlẹ́kan sí. kí lorúkọ ẹlẹ́kan sí. Taiwo Agbaje. Taiwo Agbaje kí lorúkọ ọmọ ẹ. Dárasími ọmọdé lò. ọmọ ọdún 8 ni. èkejì ńkọ́. Démiládé ọmọ ọdún 5 náà ni. èwo làgbà kí lorúkọ àgbà nú wọn. Dámiláre yẹn ọmọdé mélòó. 12. ọmọ ọdún 12. yàtọ̀ ọmọ 7 ni wọ́n kọ́ ti bí. kí ló tó mú àwọn ọmọ tiẹ̀ yẹn bá tí èṣù yẹn dé kí ló tó mú àwọn ọmọ tiẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kó wọn kó lọ pa wọn sínú oko. nǹkan tó tẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn èṣù ló yá mi lò.